Olódùà ọba ṣe yóò má ṣe bàjẹ́ alábẹ́nú àsásí ọ̀ràn ni bá ní ṣe mo kí ọ mo dúpẹ́ pẹ́ òkun nítorí wọ́n ní tí ẹrú bá mọ núrò á máa mọ pẹ́ dá a lọ lórí ètò lọ́sẹ̀ tó kọjá kì í ṣe mímọ̀ ṣe wà àánú àtòrí ọ̀fẹ́ la rí gbà ọba tó ń pa wá lálẹ́ tó tún jí wa lówùúrọ̀ gbogbo èèyàn abẹ̀mí kọ́ ló ní orí ọ̀fẹ́ yìí mo dúpẹ́ mo yàn lóko Elédùà mo mọ rírì oore rẹ ọba tí ò jẹ́ ká yóò yá wa ń wèrè látọjú ọ̀run ọba tí ò jẹ́ ká yóò sọmọ dòkú ọmọ mọ́ wa lọ́wọ́ ọba tí ò jẹ́ kí ìmọ̀ràn àṣẹ lórí wa nítorí ìmọ̀ ká ní pé ká sùn ká má jí ká rí bébà ká sì máa pè lówó ọba tí ò jẹ́ kí gbogbo èèyàn kó di ṣíṣe mojúbà rẹ o mojúbà kọ́dà ayé mojúbà ṣẹ̀dá òun mojúbà àwọn tí a gbélé ayé rẹ lọ́wọ́ àwọn tá a ní kó máa ṣe kò kárí àlọ́ àlá ayé mojúbà yín o àwọn àgbààgbà 24 ó ṣe báyìí wọ́n ní bí wúdẹ́ bá wọlé tí ò bá ká gbogbo wa lámù pé eré ò ṣetán láti dẹran àmúso ni wọ́n ní bágùtò bá wọlé tí ò bá ká gan máa padà dẹran àmúso èmi Nifemi Omo-Adebayo mo wọlé sórí ètò mo kọ́ nílé mo kálejò mo kọ́ ọmọdé mo kágbà mo kọ́bìnrin bẹ́ẹ̀ mo kọ́kùnrin ẹ jẹ́ kó jù mí ṣe o wọ́n ní àdáṣe ní ìmọ̀ ìbá kò gbọ́dọ̀ wọ́n mi ènìyàn gbogbo tí n bá ṣe lórí ètò lọ́sẹ̀ yìí ẹ má jẹ́ kó wù mí o ǹjẹ́ ẹ mọ̀dí wọ́n lọ́mọ aráyé òun kẹran lágbà mẹ́ran lórí àtẹ ẹ yọ mí sọ́tọ̀ ẹ jẹ́ rí tèmi ṣe ẹ yọ mí sọ́tọ̀ kẹ́ ẹ fààyè gbà mí ẹ yọ mí sọ́tọ̀ kẹ́ ẹ jẹ́ kí gbogbo àdáwọlé mi lórí ètò yìí lórí gbogbo ohun tí mo bá dáwọlé ẹ jẹ́ kó yọrí sí rere mo ti máa jẹ́ gangan nìyẹn ẹ jẹ́ àfúlẹ̀ bẹ́ẹ̀ ká kún bàbá mi ètò lọ́sẹ̀ tó kọjá mo ní tó bá dọ̀sẹ̀ yìí Ọlọ́run bá ń fún wa lórí ọ̀fẹ́ láti tún pàdé yín àpálàṣẹ fọlọ́dùà àrùn létí ọ̀rọ̀ rẹ̀ ni òun ló ní ká bèrè bí ẹ̀dùn ọkàn wa òun ló sì ṣe fún wa nítorí Ọlọ́run gbé ọ̀rọ̀ òun ga ju orúkọ òun gan pàápàá lọ a sì rán létí ó sì gbà bẹ́ẹ̀ fún wa lórí ètò yìí èmi ìkọ́kọ́ ni máa túkọ̀ ètò yìí mo ti jẹ́ kẹ́ mọ̀ wípé ọmọ bàbá AsiriLaye ITEOLUWAKISHI àjọmọ̀ máa túkọ̀ ètò yìí lọ́sọ̀ọ̀sẹ̀ ni tóun bá jẹ́ tọ́lọ́run ọba ní ọba láwùrà nítorí mo ní òòṣà tá a bá ti ń ṣe tá a máa yọ ọmọdé lẹ̀ ń bẹ̀ irú òòṣà àwọn òkè ń pẹ́ parun ìdí rèé tí Bíbélì fi ní train up your child in the ways of the Lord ọ̀nà tó fẹ́ jẹ́ kó máa tọ̀ kò yẹ yín bí ITEOLUWA ó wà lórí ètò pẹ̀lú mi ITEOLUWAKISHI kí àwọn ará ilé jẹ́ kó mọ̀ fún wa ń bí. mo kí ẹ̀yin bàbá mi àti ìyá mi nílé lóko níbikíbi tẹ́ tí ń wò wá níbikíbi tẹ́ tí ń gbóhùn wá orúkọ mi ni ITEOLUWAKISHI ọmọ bàbá AsiriLaye. kárí ọmọlúwàbí ọpọlọ rẹ ò ní tóbà ò ní ṣìlẹ̀tẹ̀ ò ní tẹlẹ̀ lójúmọ́lẹ̀ ohùn rẹ ò ní kan létí ọmọ aráyé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé ń yọ̀mẹ̀yẹ tòsí lọ́mọdé lẹ́yẹlé fi kórè wọlé ajé òkúkú oríṣọ̀ òbòjì kò ní bá ìjà nígbà kankan bẹ́ẹ̀ ni ò sì ní yan ti pẹ̀lú rẹ̀ bó ṣe ìlú ló sì máa dẹ fún ọ bó ṣe ń dún á sì máa dùn bó ti máa jẹ gàgà nìyẹn ITEOLUWAKISHI nígbà tá a wà nínú ilé yàrá agbára lẹ́kan ó bí mí ní ìbéèrè kan mo ní kó dúró mọ́ka lórí ètò ìbéèrè ohun tó ń bí mi o bóyá bí mi jẹ́ ń gbọ́ báwo ló ṣe lọ. tí àwọn Yorùbá máa ń sọ wípé àdàbà túra mú odò ń gbé Arere. kí ló dé tí Yorùbá máa ń pa òwe wípé àdàbà túra mú odò gbárèrè ITEOLUWAKISHI lóòótọ́ ọmọ ọ̀dàgbà ni ọmọ bàbá AsiriLaye tó fẹ́ fi gbogbo nǹkan jọ bàbá rẹ̀ obìnrin bí ọkùnrin ọpọlọ rẹ ò ní dọ́gba ìlàkàyè ò ní rá ọgbọ́n orí rẹ ò ní pòórá yíyẹ rẹ ò ní disappear gbọ́ ìtẹ́ òwe tó o béèrè lọ́wọ́ mi òwe ńlá ni tí n bá pe òwe ní òwe abàmì ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ lọ torí òwe tó kẹ̀
òkèlú ni. Àdàbà túnra mú odò gbárèrè owó ìkìlọ̀ ní owó ìṣítìsì ni. Táwọn àgbà bá wò tó bá sọ fún ẹ wípé àdàbà farabalẹ̀ ṣe pẹ̀lẹ́ túnra mú odò a máa gbárèrè. Àdàbà gẹ́gẹ́ bí ẹran tá a mọ̀ ẹyẹ làdàbà tó níwà tútù tó níwà pẹ̀lẹ́. Àdàbà ò kì í ṣe ẹran tó ní ìpáǹle. Tó bá lé oníwà tútù bí àdàbà wọ́n sọ fún ẹ àkàwé kan ló ń fi wé yẹn wípé ẹnìyàn níwà tó tútù. Tó bá wá ń sọ fún ẹ pé àbẹ́ẹ̀rí bó ṣe rí bí arèrè. A lè fi arèrè wé ẹyẹ tó yẹ pé tábà bá wé arèrè tábà fi wé ẹyẹ bíi igún bíi bọ́ọ̀tọ̀ àṣá nínú àwọn ẹyẹ tó máa ń jẹ oríṣiríṣi nǹkan tó ti di òkú nẹ̀ òun ni arèrè á máa jẹ. Ọwọ́ aràn ẹ létí pé arèrè gan tó ní ṣókò lórí odò á máa gbé lọ kámbọ̀sibọ́sì àdàbà tó lápọn rárá tó jẹ́ wà tútù ní tiẹ̀. Kò yí ẹ rí ǹjẹ́ òǹdè ṣóǹdè lọ́rọ̀ òṣèré gàgà nìyẹn. Now yóò ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n máa fi òwe máa bá ọmọ tó ní ìwà ìpátá tàbí ẹni tó ní ìwà ìpáǹle wọ́n fi máa bá wí wọ́n fi máa ṣí létí wọ́n fi máa jẹ́ kó mọ̀ pé kò farabalẹ̀. Àwọn kan tó ní ìwà ìlọ́wọ́ tó ní ìwà ìpátá yìí jù ẹ lọ. Yorùbá máa ń pàwé kan wọ́n ní abẹ́fẹ́ tó ká aṣọ lórí ìkọ́ wọ́n lẹ́ni tó wọ tiẹ̀ sọ́nù kó má já àfihàn bó dira dáadáa. Ǹjẹ́ o mọ̀ dí ìwọ tó níwà ìpátá tó níwà ìpáǹle tó rò pé kò sẹ́ni tó kojú rẹ tó rò pé ìwọ ló gbọ́n jù ọgbọ́n sọ̀díìkì tí gbogbo ọmọ aráyé ń gbé kùdùsù fún tó rò pé ìwọ gangan ló mọ̀ sọ ló mọ̀ ṣe tó gbà pé káwọn kan ló kọ́kọ́ ṣe kó o tó débẹ̀ àwọn kan ló kọ́kọ́ sọ kó o tó sọ ó gbàgbé pé àkísà tó ń wo òun ni ó ti lò gbà rí o kò dẹ̀ sí bọ́mọdé fẹ́fẹ́ láṣọ tó bí àgbà kò ní lákísà bí àgbà. Wọ́n ní nǹkan tágbàlagbà bá rí lórí ìjókòó ó ṣeé ṣe kọ́mọdé má rí lórí ìdùnnú lórí òkè àjà tó bá gun orí àjà. Sòtá àgbà bá ń fi ẹnu tó fi ń gé obì tó bá fi ń bá ọ sọ̀rọ̀ ó yẹ kí irú ọmọ bẹ́ẹ̀ kó di ọ̀rọ̀ ń sọ́wọ́ òsì kó má bàa fi jẹun ni. Nítorí ọ̀rọ̀ àgbà máa lọ fáà ọ̀rọ̀ àgbà dìbò kẹnu nítorí àgbà ní ìrírí tó ló ṣàgbà ohun gbogbo. Àdàbà túnra mú odò gbárèrè wọ́n sọ fún ẹ pé ó calm down ṣe pẹ̀lẹ́ ìwà tó ń wù yẹn àwọn kan ti kọ́kọ́ wù tí wọ́n padà mérè gidi bọ̀ ń bẹ̀. Wọ́n ní o farabalẹ̀ ìwọ tó yẹ pé ìwọ ló rò pé tó bá pé tó bá sọ̀rọ̀ fún ẹni báyìí tó bá sọ̀rọ̀ fún lágbájá á lọ bínú pokùnso. Àwọn kan ti sọ orú ẹ̀ lọ́jọ́ kìíní àná lóòótọ́ tí àlọ́ ti lọ tí àbọ̀ sì ti padà bọ̀ wá bá wọn. Wọ́n lágbà tó rò fún ọ̀kà bó pẹ́ bóyá ọmọ tó bí nínú gan máa padà jẹ́ ń bẹ̀. Ìdí rẹ̀ ló fi máa ń kìlọ̀ fún sọ̀rọ̀sọ̀rọ̀ alágbára ayé. Èmi mo mọ̀ ṣe èmi mo tó báyìí ni mo jù bẹ́ẹ̀ lọ. Èmi mo wà lórí ipò tí n bá ní kọ́ dì ọ́ kò sẹ́ni tó máa tú ọ yẹrọ ló bá mẹ́. Nítorí ibi tí denideni wà ní túnitúni wà. Tó bá dàwọn tó nífẹ̀ẹ́ rẹ lọ́ máa ń parú òwe òun fún ọ. Wọ́n á jẹ́ kó mọ̀ pé àdàbà túnra mú odò gan gbárèrè. Arèrè tó rò pé òun strong tó lòun jẹ́ ní tí ò lè síbi tí ò lè àtàkì táàrẹ arèrè fúnra rẹ̀ tó bá rí òkú kìnìún tó bá farabalẹ̀ jókòó tì á sì parí rẹ̀ lórí ìjókòó. Kìnìún bí kìnìún ṣe burúkú gbogbo ayé rẹ̀ béèrin ìkòkò bó ṣe burú tó tí arèrè bá gbá òkú rẹ̀ ló lè parí ẹ̀ lórí ìjókòó lójú kan. Òun ló fi ń sọ fún ẹ wípé odò ó ń gbé arèrè fúnra rẹ̀
Famz bọ́ sí Adaba tí ò tiẹ̀ lápò tí ò ní jẹ ọgbà àwọn ìjẹkújẹ tí Arere ń jẹ owó ìkìlọ̀. Mo lérò wípé pẹ̀lú yìí ìrírí mi àti òye rẹ̀ tí mo ti fi yànnà náà owó yìí fún ọ. Mo lérò pé ó yẹ kó di ẹ dáadáa ìdí tí wọ́n fi ń pa òwe òní pé Adaba túnra mú odò Arere. Ǹjẹ́ o ní ìbéèrè tó fẹ́ bí mi lórí ìbéèrè Arere? Arere. Tó burú. Sí, ITEOLUWAKISHI. Arere tó ń wo ni gbogbo tọ́lọ́run ọba mi dá ní dáradára ni. Gbogbo ẹranko tó wà lórí ilẹ̀ Ọlọ́run ọba mi ló fi ìwà oníkálukú sínú wọn títí kan ọmọ Ádámù ọmọ adarí wọn ọmọ aráyé. Tó bá rí ìwà ọmọ aráyé mi ó burú ju ìwà Arere gan lọ, ó burú ju ìwà inú kìnìún, ó burú ju ìwà àkekèé, ó burú ju ìwà ejò paramọ́lẹ̀ lọ. Ìwà oníkálukú tọ́lọ̀ fi sí oníkálukú nínú ó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. Ọlọ́run ọba mi tó dá Arere ló dá Adaba oníwà tútù oníwà pẹ̀lẹ́. Ọlọ́run ọba mi tó dá ẹ̀dá tó níwà tútù tó ní ẹ̀dá tó lọ́pọlọ lórí tó ní àròjinlẹ̀ ló dá ẹ̀dá tí ò tiẹ̀ ní ìrònú ló dá ẹ̀dá tó wà gbogbo burúkú ìwà burúkú ayé yìí pátápátá ló ń bẹ lọ́wọ́ rẹ̀. Ṣé abẹ́nú Ọlọ́run ọba mi ṣàṣìṣe ni? Ọlọ́run ọba mi ò ṣàṣìṣe. Ó ní gbogbo ohun tọ́lọ́run ọba mi dá ó ní dáradára ni. Ó sì dá fún ìwúlò àwọn ọmọ èèyàn àwọn ọmọ aráyé. Nígbà tó dá gbogbo àwọn ohun tó dá ìtọ́ gbogbo ohun mèremère tó dá, ó wá fi ẹ̀dá ọmọ Ádámù tó dá lọ́jọ́ kẹfà ó fi ṣòro lórí gbogbo wọn. Bó tilẹ̀ jẹ́ wípé gbogbo àwọn ohun yìí ló kọ́kọ́ dá síwájú ọmọ Ádámù. Gbogbo nǹkan tọ́lọ́run ọba mi dá lọ́jọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, ọjọ́ kẹrin, ọjọ́ karùn-ún. Ó wá fi wọ́n sábẹ́ àwa èèyàn tó dá lọ́jọ́ kẹfà. Ìyẹn la fi máa ń sọ wípé bó ti wọn Ọlọ́run ọba mi ní ṣọlá. Tí ò sẹ́ni tó lè bí léèrè, kò sẹ́dá tó lè bí lẹ́jọ́. A ṣe yóò wú tí kì í ṣe ìbàjẹ́ ni. Bó ti máa jẹ́ gẹ́gẹ́ nìyẹn. Nítorí àkókò ti gbé wa papá mọ́ra. Ẹ jẹ́ káwọn olólùfẹ́ wa kọ́ béèrè wọn láti ilé. Ẹ jẹ́ kó fi sí comment section. Tẹ bá ní ìbéèrè tẹ́fẹ́ bí wa lórí àkọlé ìdámúwá lọ́sẹ̀ yìí, lórí òwe tí ITEOLUWAKISHI bí ní tó ní kí ni ìdí tí ọmọ Yorùbá fi máa ń pa òwe wípé Adaba túnra mú odò Arere. Tẹ bá ní ìbéèrè tẹ́fẹ́ bí ní ẹ bọ́ sí comment section kẹ̀bí ní ẹ fi ìbéèrè yín ránṣẹ́ á dá yín lóhùn. Ẹ má gbàgbé láti subscribe sórí gbogbo social media platforms wa pátápátá. TikTok Nify007, orí YouTube NiffyTv ní ilẹ̀ máa bá ń bẹ̀. Ẹ̀bẹ̀ ti máa rí gbogbo full video gbogbo programs tá à ń ṣe ẹ máa bá ń bẹ̀. Ẹ bá lọ sórí Instagram àbórí Facebook ó ṣeéṣe kẹ́ máa rí full video ń bẹ̀. But ẹ bá dórí TikTok àti NiffyTv ní YouTube ẹ máa bá ọkùn dìbà síbẹ̀. Ẹ lọ ẹ subscribe ẹ follow wa. Ẹ bá subscribe yẹn lẹ máa tètè máa rí bá ṣe ń drop fídíò síbẹ̀ tẹ́tì back to back ó ti máa gbé gàdá nìyẹn. Bóyá wá ní ṣíṣe lọ́lọ́kọ̀ òjọ̀pọ̀ tẹ́fẹ́ ṣe ẹ ní ìpolówó ọjà tẹ́fẹ́ yẹ kí NiffyTv bá yẹn pariwo lé lórí. Ẹ pè wá ẹ mú nọ́mbà tó lọ sàlẹ̀ wọn. Ó ti yé yín ẹ jẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ ẹ jẹ́ ká fi tiyín hàn ẹ fi wá gbé ìtìlẹ̀ lárugẹ. Kò yé yín ohun télégbèdé tiwa bá fọwọ́ bà ó di dandan kó dùn ó tó lọ́ọ́ máa lájé ni wá. Ibi gbogbo lọ́sẹ̀ tí ń gbọ́ wa lọ́ ti ń wò wá. Bó ti máa jẹ nìyẹn ẹ jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ tó bá dọ̀sẹ̀ tó ń bẹ̀ ní àǹfààní àti bèbè àti tí olúwa pàdé lórí tẹ̀. Ẹ má lè gbé wọn lọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín Nifemi Omo-Adebayo. Ọmọ bíbí rẹ̀ ò ṣe fowórọ̀ ọmọ adìrẹ ètò bẹ́ẹ̀ ní ìdíra ogun. Ọmọ wọn lé afúyẹ́ ọmọ túkọ̀nà ọmọ láfọ̀ṣẹ́ ọmọ láòdì ọmọ wọn lóde rẹ̀ mọ̀ nù. Ọmọ bàbá àdúrà wákàtí àdúrà mi ní dòó. Ọmọ ìyá àdúrà lókè gbọdọ̀. Ọmọ wọn lákàkà làdá ọmọ abàdá gbùwà. Oh my. Ọmọ oríta márùn tó lájòjì gbọdọ̀ mú wọn lájòjì tó bá mọ bẹ̀yìn ìṣetán àti jẹran wọn. Ìdí ìrètí máa fi ń pa tí mi ò lè ṣe kí n má gbà ládùúrà fún gbogbo àwọn olólùfẹ́ mi tó ń wò mí níbikíbi nílé lóko lọ́ọ̀dẹ̀ wípé ojú tó ń wò mí níbi tẹ́ ti ń wò mí, etí tó ń gbọ́ mi níbi kóhùn tẹ́ ti ń gbọ́ mi, ẹ ní dẹrẹ ẹbọ tọmọtọmọ.
bẹ́ẹ̀ lẹ́ẹ̀ni jẹni tó ń wá ọfà ayé ò ní bá yín tọmọtọmọ látòjú ọ̀run bẹ́ẹ̀ lẹ́rù tálábì àwọn òtún wọn ní gbé yẹn kalẹ̀ mọ́lé ló ti máa jẹ́ kankan nìyẹn. ITEOLUWAKISHI dágbére fún àwọn aráàlú yẹ kó mọ̀ pọ̀ nílé ọ̀sẹ̀ tó ń bọ̀. ó tọ̀sẹ̀ tó ń bọ̀.